أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله أدوك فون atọrọ kẹrẹ àti gẹrẹ fún anabi tó nífẹ̀ẹ́ sí jù anabi muhammad sallallahu alaihi wasallam kí kẹ́nà kó kárí gbogbo sahaba kó kárí gbogbo àwọn ẹni rere kó kárí àwọn tó kọ́ wa ní mímọ̀ kó kárí àwọn tí yóò fi ẹ̀sìn mọ̀ wá kó kárí àwọn tó bí wa àwọn tí ń bẹ láyé àtàwọn tó ti lọ bọ́lọ́hun kó kárí gbogbo àwọn tá ń gbọ́ra wa ibi assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé o kó já mọ̀ sí wọn nínú ìsìlámù ìmánu àti ihsan jímọ̀ tẹ̀ní ìyá túnmúdé tí a fẹ́ fi rárá létí ọlọ́run tàtú fẹ́ fi bomi ìmánì sínú ọkàn wa láti inú ọ̀rọ̀ ọlọ́run al-Qur'an nítorí inú Qur'an náà ni wàásí ti bẹ̀rẹ̀ níbẹ̀ náà ni wàásí parí sí ọ̀rọ̀ nípa tó tún kàn nínú ọ̀rọ̀ wa tó yẹ ká mójútó níbi tọ́lọ́run ti rán wa létí ọ̀rọ̀ ọjọ́ al-Qiyamah tó yẹ ká máa gbáyé ṣiṣẹ́ fún níjọ́ yẹ ká máa ojoojúmọ́ rántí kó tó sọ̀rọ̀ kọ̀ọ̀kan máa rántí pé sí ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé kò ní di ìbáwí burúkú fún ọ tó bá di ọjọ́ al-Qiyamah kó tó gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan kó máa rántí pé tí mo fẹ́ gbé ní ìgbésẹ̀ yìí bó lọ́rọ̀ rẹ̀ ó rí tó bá dijọ́ alkiyama bó ní ṣèṣirò rẹ̀ máa fi alkiyama yẹ gbogbo ntọ́ fẹ́ máa ṣe nínú ayé máa fi yẹ̀ wò ọlọ́run ní tó bá dijọ́ alkiyama nínú suratul hadid oróyìn tí ó ṣẹlẹ̀ ń jọ́nà fún wa ó ní yawma taral mu'minina wal mu'minati yas'a nuruhum bayna aydihim wa bi aymanihim بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور أراني يوم ترى المؤمنين ọjọ́ alkiyama tá ń júwe yìí ó rí gbogbo ẹni tó gbọ́ Ọlọ́run gbọ́ ọkùnrin wọn wal mu'minati àtàwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ lóbìnrin Allahu akbar níjọ́ tọ́lọ́run bá ti sọ ọ̀rọ̀ mu'minin àbó ní muslimin àbí gbogbo orú plural báyìí nínú al-Qur'an àbí nínú èdè Lárúbáwá generally ó ti already include àwọn obìnrin nígbà tó bá ní mu'minun plural ọkùnrin ni àwọn bá ti fi jọba mú mu'minun náà lásán ó ti include obìnrin already tọ́lọ̀ bá tó wá specifically sọ pé wal mu'minat àbí muslimat tó tún gbé plural tó obìnrin wá ó fẹ́ fi emphasize ọ̀rọ̀ ní pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fi ti obìnrin lọ́tọ̀ yìí fi ti ọkùnrin lọ́tọ̀ kẹ́nìkan má ṣe bí ọlá ọkọ lè ran ìyàwó kẹ́nìkan má ṣe bí ọlá ìyàwó lè ran ọkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní máa àkáǹtì kálukú Allahu akbar ìyẹn ni pé bọ́kùnrin bá ti ń gbáradì fún tí mo fẹ́ sọ yìí kóbìnrin náà máa gbáradì kóbìnrin náà mọ̀ pé ọ̀rọ̀ yìí kàn ń lọ́tọ̀ bó ti kan ọkùnrin lọ́tọ̀ náà ló kan obìnrin lọ́tọ̀ ọlọ́run ní tó bá dijọ́ alkiyama wọ muhammadu sallallahu alaihi wasallam ó rí àwọn mùmíní ọkùnrin ó rí àwọn mùmíní obìnrin yas'a nuruhum bayna aydihim ìmọ́lẹ̀ wọn máa kọjá lọ yóò máa bọ̀ níwájú wọn ìmọ́lẹ̀ wọn ìrìnà wọn yóò máa wà níwájú wọn ṣé ní tí ó ṣẹlẹ̀ níjọ́ alkiyama ọ̀tọ̀ọ̀tọ̀ ní kò jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀nà tọ́lọ́run gbà fi iṣẹ́ kálukú wa hàn wá stage kan
yóò jẹ́ a máa fura mọ́ ẹni tí ó là àtẹni tí ò ní là láti bí oòrùn tí ó mú tí ó lágbára. Ẹni ire Ọlọ́run ó fún wọn ní ìkẹ́ àti gẹ̀ tí ò ní jẹ́ kí oòrùn ọjọ́ àlìkìyámà tó lágbára kó affect wọn. Níbẹ̀ láti kọ́kọ́ mọ̀ pé àwọn eléyìí ò rí kí Ọlọ́run òdìndí lélẹ́yìn. Tá a bá tún kúrò ní stage ní yóò tún kan wípé ọdẹ máa wá gba tírà yín ibi tí wọ́n bá ti ń pín ìwé tí wọ́n rìkọ́dù iṣẹ́ tí gbogbo wa gbáyé ṣe, iṣẹ́ tó dáa àti èyí tí ò dáa, tí wọ́n pín kálukú tí wọ́n pín ti kálukú fún. Níbẹ̀ náà ibi tá a ti ń gbà ọ̀hún náà àtúnṣe mẹni tí ó là àtẹni tí ò ní là, torí wọ́n fọwọ́ ọ̀tún fún àwọn kan, wọ́n fi ẹ̀yìn àtọwọ́ òsì fún àwọn kan. Kálukú ti máa dá àmọ́ yìí kí ó dà kí mi ọ̀ là eléyìí ò ní là. Lẹ́yìn tá a bá gba ìwé tán wọ́n tún wọn iṣẹ́ wa wò, ó tún kù mizan, wọ́n wọn iṣẹ́ dáadáa tá a ṣe àtàwọn èyí tá a ṣe tí ọ̀dá, èyí tá a sọ tó dá àti èyí tá a sọ tí ọ̀dá, wọ́n gbé sórí òṣùwọ̀n èwo ló tẹ̀sùn wọn jù. Níbẹ̀ náà ẹ̀tùmẹni tí ó là, níbẹ̀ ẹ̀tùmẹni tí ò ní là. tó bá tún yá àtù alimakam àdùn wájú Ọlọ́run, kálukú dùn bọ́lọ́run rojọ́ lẹ́yọ kọ̀ọ̀kan lóhun àtọ́lọ́run nìkan tí wọ́n kéde lẹ́yìn tó bá ti bọ́lọ́run rojọ́ tán pé lágbájá sórí ire o, lágbájá sórí ibú o, wọ́n pè rìsọ́ọ̀tì ńbẹ̀ náà àtù ti bẹ̀ mọ́ ta ni ọlá àti bẹ̀ mọ́ ta ni ò ní là. tó bá yá wọ́n á ní anabi sallallahu alayhi wa sallam ó wá kan kí òkùnkùn bírímù kó wá ṣú kó bu kálukú mọ́lẹ̀ tí kálukú ní rí náà. tí òkùnkùn bá ṣẹlẹ̀ l'Al-Qur'ani wọ́n sọ pé yas'a nuruhum bayna aydihim wa bi aymanihim. àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́, ọkùnrin wọn àtobìnrin wọn, Ọlọ́run ó fún wọn ní ìmọ́lẹ̀ tí wọ́n fi rìn, ìmọ́lẹ̀ tí ó clear tí wọ́n fi rìn. ìmọ́lẹ̀ ọkùnrin ò ní wúlò fóbìnrin, ìmọ́lẹ̀ bàbá ò ní wúlò fọ́mọ. kò tí ń sọ pé ẹ jẹ́ ń fi ìmọ́lẹ̀ yín rìn nígbà tọ́lọ́run ti taná fẹ́yìn yìí, ẹ jẹ́ ń fi iná yín rìn, ẹ jẹ́ máa fi ìmọ́lẹ̀ yín rí náà kò possible. kálukú gbọdọ̀ ní tiẹ̀ tó ráyé kálukú ti ṣiṣẹ́ ìmọ́lẹ̀. wáàsí wa náà nìyẹn pé sóò ń gbáyé ṣiṣẹ́ ìmọ́lẹ̀ àbí sí òkùnkùn ló ń gbáyé rẹ̀ ṣe. sọ̀rọ̀ ìmọ́lẹ̀ ní ń jáde lẹ́nu rẹ̀, àbọ̀rọ̀ òkùnkùn ní ń jáde lẹ́nu ẹ̀. Allahu akbar. tó bá dijọ́ alkiyama Ọlọ́run ó fi iṣẹ́ kálukú kírètì ìmọ́lẹ̀ fún láti fi lè rìn wọnú àlìjẹ́nnà. ṣe ra àwọn ṣèyí ṣọ̀hún àwọn Ọlọ́run ó bá wí jù tó bá dọ̀ gangan yìí. àwọn tí wọ́n fara díẹ̀ ṣe ẹ̀sìn tí wọ́n tún máa fọkàn díẹ̀ ṣe àìmọ́lọ́run, ibi táṣìírí wọn ti tú ni. Ọlọ́run ó fún kálukú ní ìmọ́lẹ̀. nígbà tọ́lọ́run bá bùn kálukú ní ìmọ́lẹ̀ tí kálukú ń fi ìmọ́lẹ̀ rẹ̀ rìn, títẹ́nìkan ò wúlò fẹ́lòmíì torí pé afọ́jú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rún ẹni tó rí na, ìmọ́lẹ̀ àwọn tó rí na yẹn tí Ọlọ́run fún ní ìmọ́lẹ̀ kárí na kò mọ wúlò fún afọ́jú. wọ́n ti jẹ́gbẹ̀rún tó ẹgbẹ̀rún arínà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ afọ́jú kan, ìmọ́lẹ̀ ojú wọn ò wúlò fún afọ́jú tí ò rí na. bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ tọ́lọ́run ó bùn kálukú ní alkiyama kò ṣeé pín, kò ṣeé báyàn lò. Ọlọ́run ní núrùhùm, ó fi dọ̀míìrù sí pronoun yẹn, ó fi sọ pé kò sọ pé ànúrù yas'a bayna aydihim, ìmọ́lẹ̀ ọmọ lọ wájú wọn yóò mọ bọ̀ rárá. ó ní núrùhùm, ìmọ́lẹ̀ wọn yẹn ni pé àwọn ni wọ́n ní, àwọn náà ní pásọ̀dù ẹ̀, kò wúlò fẹ́lòmíì, kò ṣeé ṣí ẹ̀. àfó lè ṣí ẹ̀ rẹ̀ pẹ̀lú ọmọ kéw, ṣéèkù kan lè ṣí ẹ̀ rẹ̀ pẹ̀lú mùrídì rẹ̀. o kò síbẹ̀ tí lè nífẹ̀ẹ́ ara yín tó, ọkọ ò lè ṣí ẹ̀ rẹ̀ pẹ̀lú ìyàwó, ìyàwó ò lè ṣí ẹ̀ tiẹ̀ pẹ̀lú ọkọ, bàbá ò lè ṣí ẹ̀ tiẹ̀ pẹ̀lú ọmọ. bí ìyá ti láàánú ọmọ rẹ̀ tó kò ṣeé ṣí ẹ̀. kọ́lọ̀ ń fi wá sínú àwọn ẹni ìmọ́lẹ̀. Ọlọ́run ní ìmọ́lẹ̀ wọn máa wà níwájú wọn, yóò máa wà ní apá ọ̀tún wọn. wọ́n ní tapá ọ̀tún ni tírà àwọn tí wọ́n mú dání. bushrakumul yawm, wọ́n máa gbọ́ ohun tí ó máa dùn wọ́n nú pé ẹ kú oríire ẹ̀yin tẹ́ gbáyé ṣiṣẹ́ ìmọ́lẹ̀. jannatun tajri min tahtiha al-anhar, aláǹkì yín kú oríire àlìjánà tẹ́ fẹ́ dé sí, ibi tẹ́ dé tẹ́ ní sọ́fà fún omi, tẹ́ ní mọ́ mú mi kan táwọn dókítà máa sọ fún yín pé omi inú plastic ń fa kánsà, kò sí wàhálà mọ́. ẹ mú mi tó wùn yín, ẹ jẹun tó wùn yín, ẹ bẹ̀ kò sí kú mọ́, tẹ́nìkan máa pe mi ò fẹ́ kú, kò sásà sí, kò sí wàhálà, kò sí bẹ̀rù. ìgbádùn ni, ayé ìgbádùn ni, khalidina fiha, ìbẹ̀lẹ̀ máa wà lọ́gbére. dhalika huwa al-fawzul azim. tá bá ń sọ pé èrè tó tóbi jù dà, èrè tó tóbi jù rèé. Ọlọ́run ní yawma yaqulu al-munafiquna wal-munafiqatu lilladhina amanu, níjọ́ tí ń sọ yìí ṣe ara wọn tí wọ́n ń gbé ayé àwọn àgàbàǹgebè tí wọ́n ṣètò Ọlọ́run díẹ̀ tí wọ́n tún fẹ́ ṣe nǹkan míì díẹ̀. ibi tí wàá sí wà nìyẹn o. àwọn tọkàn wọn pàdé sọ́dọ̀ Ọlọ́run. níjọ́ tá a bá rí tí ń dùn mọ́ wa, ọkàn wa máa wà lọ́dọ̀ Ọlọ́run. a lè dọkàn dọ́dọ̀ Ọlọ́run, a lè dọkàn dé Ọlọ́run ju ìgbà tá a bá rí ní tó bá korò lọ. níjọ́ tí nǹkan tí máa ń mìyàn nínú ayé àdánwò tó bá ti mì wá, ń ṣe lábẹ̀rẹ̀ sí ni máa ronú pé àbí n tún dọ́gbọ́n ilé iná wò ni, àbí n tún tó ayé ilé iná wò ni.
ẹ máa wá dáṣà pé ẹja fi ti Késárì fún Késárì ká fi tọ́lọ́run fọ́lọ́run ká fi tèṣù fún èṣù. wọ́n máa ń pé nígbà tá a bá ń wá ọmọ tójú ọmọ bá ń pọ́n wa àbójú owó ń pọ́n wa àbójú ọlá ń pọ́n wa kò sí aríta kì í sá a sáré kúrò lọ́dọ̀ Ọlọ́run lọ́bòmíì a ní nítorí a padà sọ́dọ̀ Ọlọ́run. ọ̀gángan yìí làṣírí yóò ti tú tó bá dijọ́ àlùkìyámà ní gbogbo ìwọ tó bá ti dá nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run. ọ̀n fara kan kírun ọ̀fara kan gbàwẹ̀ Ramadan tí wọ́n bá tún ní hajj ya ìwọ náà ń tẹ̀lé wọn lọ́bẹ̀ àmọ́ tó bá tún dé padà ó fẹ́ sọ ìṣẹ̀ṣe ó fẹ́ sọ wọ́n ṣe ń pè é ọ̀rọ̀ léyìn tó jẹ́ tẹ̀bọ tó mọ̀ ipò Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ó fẹ́ sọ́lẹ̀ ó lẹ́sìn ọ̀tá kàṣà mùnáfìkì ni ọ́. Ọlọ́run fẹ́ kó submit ara rẹ fún un lódìndí. Ọlọ́run fẹ́ kó wádà òun láàbọ̀ ló fi ní illa man atallaha bi qalbin salim. n tí ń fẹ́ lọ́dọ̀ yín ni pé sọ́ọ̀kan rẹ lẹ̀ lódìndí totality rẹ lọ́lọ́run fẹ́ kò fẹ́ ọ láàbọ̀ tó bá dẹ́ pé ààbọ̀ ló ń fọ́lọ́run òun fún lọ́kàn kan ó tún fún chọ́ọ̀chì náà lọ́kàn kan pé Ọlọ́run kan náà là ń sìn ẹkún àṣà ẹkúnlẹ̀ Yorùbá Ọlọ́run kan náà là ń sìn kò sábúrú mbẹ̀ ó tún fi wíkẹ̀ndì kan yọjú sí àwọn pásítọ̀ àwọn náà ń gbómi kan fún ọ wọ́n ń porúkọ Jésù sí ọ lérí òun pe Jésù lọ́mọ Ọlọ́run òun bá wọn pè Ọlọ́run kan náà là ń sìn. Allahu Akbar. wọ́n ròyìn Ọlọ́run táwọn ń sìn fún ọ wọ́n ní ìtì máa yí èéfín nímú ni àwa lọ́lọ́run ti wé yí èéfín nímú o tún lọ́lọ́run kan là ń sìn. ọ̀ ń lọ ọbẹ̀ nítorí kí bùkátà rẹ lè bíyá kó lè rọ́jà tà ọ̀ ń lọ ọbẹ̀ nítorí kọ́rọ̀ ọmọ rẹ lè yanjú ọ̀ ń lọ ọbẹ̀ nítorí àlàáfíà ọ̀ ń lọ ọbẹ̀ nítorí pò ń wọ́mọ. ọ àdìjọ́ àlùkìyámà ọ̀fẹ́ kọ́lọ́run tó ọ papọ̀ máa wọn mọ̀mí kẹ́ túnjọ wà àlìjánnà bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀. tó bá dọ̀ gangan tá pín ìmọ́lẹ̀ á ṣe ìyàtọ̀ láàrin ẹni tó dúró lọ́dọ̀ Ọlọ́run tó ní ẹ tó ẹ sí pé permanent stay rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló wà full timer ní lọ́dọ̀ Ọlọ́run àtẹni tó ẹ sí pé yóò sọ̀dọ̀ Ọlọ́run díẹ̀ yóò tún padà sọ́dọ̀ àwọn kan díẹ̀ ó lóun fẹ́ da gbogbo ẹ̀ papọ̀. ó nẹ́sìn àwọn bàbá àwọn Ọ̀ṣun Òṣogbo òun ò lè fi ilẹ̀ Tàòfíìkì sí lóko ẹ̀ òun náà ti lọ hajj ọkọ̀ kan yín Mákà. ó lẹ́sìn àwọn bàbá àwọn Ògún àwọn bàbá àwọn náà máa ń sin Ògún ẹ̀sìn ọ̀tá kàṣà kò fẹ́ sọ́ọ́lẹ̀ tó bá dọ̀ gángan mọ́lẹ̀ àṣírí rí ó tú tó bá dijọ́ àlùkìyámà. àwọn mùnáfìkì àwọn tí wọ́n fẹ́ da gbogbo ẹ̀ papọ̀ tí wọ́n ní ẹjẹ́ gbogbo kankan náà gbogbo wa wọ́n máa sọ fún àwọn tó gbọ́ lọ́n dọ́ pé unduruna ẹ dúró dè wá naqtabis min nurikum ìmọ́lẹ̀ tọ́lọ́run fún yín yìí tiwa ti kú. àdìsí Ànábì ṣàlàyé fún wa pé àwọn mùnáfìkì náà kọ́kọ́ rí ìmọ́lẹ̀ tí wọ́n bá ń lọ lọ́nà ní tiwọn náà kú ìmọ́lẹ̀ wọn kú ìmọ́lẹ̀ wọn sì tóbi jura wọn lọ. Ànábì tí ó yá pé ìmọ́lẹ̀ tàwọn kan dàbí òrùn ṣe yóò tóbi tó ẹ sí pé lẹ́ẹ̀kan náà wọ́n fi rìn lé kọjá lérí àṣàrátì tí ò ní sí wàhálà fún wọn kọ́lọ̀ fi wá sínú àwọn bẹ́ẹ̀. ìmọ́lẹ̀ àwọn kan kò ní ju bí iná láńtà lọ ìmọ́lẹ̀ àwọn kan bí iná àbẹ́là bí mọ́nì rẹ bá ṣe tó bó bá ṣe dọ́lọ̀ mọ̀ sí láyé bó o ṣe pámánẹ́ǹtì ara rẹ sọ́dọ̀ Ọlọ́run sí láyé bó o bá ṣe ṣe é tó náà ìmọ́lẹ̀ rí ó ṣe tóbi tó ń jọ àlùkìyámà. gbogbo àwọn tí wọ́n ní ẹjẹ́ àdá gbogbo ẹ̀ papọ̀ Ọlọ́run kan náà gbogbo wa ń sìn yóò fara kan ṣe ọ̀dọ̀ Ọlọ́run ó tún lẹ́gbẹ́ awo tó wà ó lẹ́gbẹ́ òkùnkùn tó bìlọ́ǹgì sí. tó bá dijọ́ náà ìmọ́lẹ̀ wọn kú wọ́n máa wá sọ fáwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ pé unduruna ẹ dúró dè wá naqtabis min nurikum ká lè rí díẹ̀ mú nínú ìmọ́lẹ̀ yín ká fi ìmọ́lẹ̀ yín rí náà. qila irji'u wara'akum faltamisu nura wọ́n bá gbọ́ ohun kan tí ó máa sọ fún wọn pé ẹ padà sẹ́yìn níbi tí wọ́n ti ń pín ìmọ́lẹ̀ ẹ lọ gba ìmọ́lẹ̀ yín. àwọn kan tú sí pé ẹ padà sáyé wọ́n ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ nke ẹ padà lọ sáyé ẹ lọ ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ni wọ́n sì mọ̀ ikú wọn lè padà sáyé mọ́. ó ti bọ́ adọ́run mọ́tọ́ ni wọ́n ti dọ́run wọn lè padà sáyé mọ́. ẹ padà sáyé ẹ lọ ṣiṣẹ́ ìmọ́lẹ̀ kò ṣeé ṣí ẹ bàbá ò lè ṣí ẹ tiẹ̀ pẹ̀lú ọmọ ò lè ṣí ẹ tiẹ̀ pẹ̀lú bàbá ẹ ò lè fi mọ́lẹ̀ lómi rí na ó ti wà passworded ó ti wà coded ẹnìkan la ṣe é fún òun nìkan ló lè lò ó. irji'u wara'akum ẹ padà sáyé faltamisu nuran ẹ lọ gbà mọ́lẹ̀ ńbẹ̀ àbí ẹ padà sẹ́yìn níbi tí wọ́n ti ń pín ìmọ́lẹ̀ ẹ lọ gba ìmọ́lẹ̀ tí yín. Ọlọ́run ní faduriba baynahum bisurin tí wọ́n bá ti padà sẹ́yìn tí wọ́n ń wá ìmọ́lẹ̀ káàkiri kí bóyá wọn ó rí ìmọ́lẹ̀ gbà duriba baynahum bisurin ní gàgá kan lábàá fi dá wọn láàrin á fi dá àwọn mùmínì sáwọn alágàbàǹgebè yìí àwọn tó yẹ pé wọ́n jọ ń kírun náà ní o wọ́n jọ ń gbààwẹ̀ náà ní o àmọ́ ẹ̀mí wọn ń bẹ lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. làwọn tasawufu fi ṣàlàyé fún wa pé Imam Ahmad Zarruq nínú Qawaidu tasawuf tíra tó kọ
tó fi ṣàlàyé kí lóòótọ́ nípa tasawuf wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé sidqu tawajjuhi ila Allahi ta'ala kó dájú kọ Ọlọ́run kó dẹ̀ jẹ́ sípò tọ́ lòun sọ kó má jẹ́rọ torí ẹni tí tó dájú kọ Ọlọ́run ti ń purọ́ ọ̀pọ̀ Ọlọ́run ló kọjú sí báyìí àmọ́ ń yọjú wo nǹkan mi kò focus kọ́ má rí nǹkan mi mọ́ kódà má jà fúnra rẹ̀ má ríra rẹ̀ má jà fẹ́ tọkàn pé nìkan gbowó kan nìkan dọ́gbọ́ ló kọjá kan kọ́ má wá jà kọ́ má jà ó sì tún rẹ̀ tọ́ ara rẹ̀ àní ọmọ ríra rẹ̀ má rọ́lọ́ nìkan ní ti ń jẹ́ tasawufu nù ló fi lè tún ayé wa ṣe láfi nídìí ẹ̀ irji'u wara'akum ẹ padà sẹ́yìn falitamisu nuran ẹ lọ gbà mọ́lẹ̀ nítorí pé nífàkùn gbẹnu sẹ́yìn òun rọ́lọ́hun ó tún rí nǹkan míì òun rọ́lọ́hun ó tún ráyé òun rọ́lọ́hun ó tún réṣù faduriba baynahum bisurin ní gàgá kan bá dí àárín àwọn mùmínì àtàwọn alágàbàgebè yìí batinuhu fihi rahmatu Allahu akbar duriba baynahum bisurin lahu babun wọ́n fi ìgàgá kan dí àárín àwọn mùmínì tó gbọ́lọ́ngbọ́ àtàwọn tí ò gbọ́lọ́ngbọ́ àwọn tí wọ́n gbọ́lọ́ngbọ́ fúlì àtàwọn tí ò gbọ́lọ́ngbọ́ fúlì tí wọ́n pé wọ́n fara díẹ̀ sí tọ́lọ́run wọ́n tún fara díẹ̀ sí nǹkan míì wọ́n tún rí yòròyòmèrò míì tán jà fún nínú ayé gàgá tó bá dí àárín wọn ni Ọlọ́run ní lahu babun ó nílẹ̀kùn batinuhu fihi rahmatu èyí tó kángun sáwọn mùmínì níbẹ̀ ìkẹ́ńbẹ́ńbẹ́ wa dhahiruhu min qibalihi al-'adhab èyí tó kángun sáwọn mùnáfìkì ìyà ní bẹ́ńbẹ́ àfihàn differentiate láàrin wọn wọ́n ti tàn wọ́n sẹ́yìn kí ẹ lọ gba ìmọ́lẹ̀ tí yín nígbà tí wọ́n kọjú sẹ́yìn báyìí Ọlọ́run bá dá gàgá láàrin wọn àwọn àlùjánnà ọmọ àlùjánnà tí wọn àwọn mùnáfìkì gàgá ti dí wọn àwọn mùnáfìkì ọmọ àwọn pariwo yunadunahum wọ́n máa pe àwọn mùmínì pé alam nakum ma'akum nígbà tá à ń bẹ láyé ṣe bá jọ ń kírun jàmá ni nígbà jọ ń ṣe àsàlátù ni nígbà jọ ń ṣẹ̀sìn ni nígbà jọ ṣe hajj ni nígbà jọ ń gbààwẹ̀ Ramadan ni qalu bala àwọn mùmínì ọmọ jiyàn pé wọ́n máa sọ pé àjíyàn àjọ ń ṣe gbogbo ẹ̀ tó tọ́ ni walakinnakum fatantum anfusakum ẹ kóra yín sí wàhálà níjọ́ tẹ̀ ń bẹ láyé ẹ̀yin lẹ́ẹ̀gbọ́n òrùpó lè play smart ó ṣe yìí ó tún sọ̀hún ìwọ ló ń sọ yìí níta ìwọ ló ń ṣe mí nínú fatantum anfusakum ẹ fìtínà ara yín níjọ́ tẹ̀ ń bẹ láyé ẹ dára yín láàmú ẹ ṣe bẹ́ẹ̀ smart nígbà tó tún lọ gbẹgbẹ awo míì wọn kà mọ́jẹ̀mú mi fún ọ lẹ́yìn mọ́jẹ̀mú tọ́lọ́hún ó kóra rẹ sí wàhálà wọ́n lọ sọ́ra rẹ di bó ti dà lẹ́nìí fatantum anfusakum wa tarabbastum ẹ dìlé tauba ó yẹ kó tètè túbá ọ̀n sọ pé tọ́ba yá tá a bá ti dàgbà túbá tọ́ba yá àní ṣe ń tà ń ṣe yìí mọ́ tọ́ba yá àánú mọ̀ ṣiṣẹ́ fọlọ́run nìkan wartabtum ẹ tún dá òtújú alkiyama tá máa ń sọ̀rọ̀ alkiyama létí rẹ̀ òkè àmọ́ tí ó ṣẹlẹ̀ ń bí ọjà rẹ̀ ẹjẹ́ aṣayé yìí náà ayé yìí la wà ẹjẹ́ aṣayé yìí náà kọ́ yanjú tó bá dá alkiyama á lọ ṣe bí wọ́n bá ti ń ṣe bẹ̀ wa gharratkumul amani àdá ayé ní tètè kú máa pẹ́ láyé ọ̀tàn ọjẹ́ hatta jaa amrullah tí kú fi ká ọmọ lógìgì lérí ìbàjẹ́ tó ń ṣe wa gharrakum billahil gharur nǹkan tí tàyàn láyé èṣù tí tàyàn ọ̀tàn ọkùrò lọ́dọ̀ Ọlọ́run falyawma la yukhadhu minkum fidya kò sí tó lè fi tán ọ̀ràn tó dáyé kò sí tó lè fi tán ó lè ṣiṣẹ́ mọ́ lẹ́ni iṣẹ́ ti stop ayé níṣẹ́ mọ́ ẹ̀san ni ijọ́ àlìkìyámà wà fún ó lè túnṣẹ́ ṣe mọ́ Ọlọ́run ò lè gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ wala mina alladhina kafaru ẹ̀yin mùnáfìkì nìyẹn kódà àwọn kèfèrí náà Ọlọ́run ò ní gba nǹkan kan lọ́wọ́ wọn ma'wakumun nar àti mùnáfìkì àti kèfèrí tóun jẹ́ hardcore kèfèrí Ọlọ́run ó jọ kó yín papọ̀ sínú náà ni wa bi'sal masir ibẹ̀ burú níbi tí yẹn padà sí ìran tí Ọlọ́run tá mú wá fúnra wa ní èní náà nìyẹn o kọ́ lè jẹ́ ìṣítí kó tan ìmọ́lẹ̀ sínú ọkàn mi tí ń sọ kó tan ìmọ́lẹ̀ sínú ọkàn yín tí ẹ̀ǹdọ̀ alam ya'ni lilladhina amanu gbàtọ́lọ́ sọ̀rọ̀ ìtàn Ọlọ́run níbi mo bọ́rọ̀ dé yìí tí kò tí ì tó àsìkò ní fún gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ ọba dọ́tẹ̀ ń gbọ́rọ̀ yìí an takhsha'a qulubuhum li dhikrillah kọ́kàn rí ó ti ẹ̀mí ń pé ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n kà sí mi létí yìí ọ̀dọ́ jẹ́ kí mi náà sọ gbogbo ara mi lẹ̀ fọ́lọ́run jẹ́ ń yé rí nǹkan kan mi ìmọ̀ tó tayọ Ọlọ́run nínú ìgbésí ayé mi tá a bá ti níṣòro àsìkò tá a bá níṣòro jù lọ́kàn wa máa kúrò lọ́dọ̀ Ọlọ́run ṣẹ́rígbà tára bá dẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ wá sì tún máa rí bí fún fi gbogbo ara wa lẹ̀ fọ́lọ́run bẹ̀tí níjọ́ tá a bá ní ìṣòro tá a bá ń wọ́ mọ́ tá a bá ń wá owó àbá ní ìpọ́njú kan nínú ìpọ́njú ayé àbẹ́rù ń bà wá àwọn kan lérí sí wa wọ́n mú ọkọ̀ wa lọ́bì kan wọ́n ní wọ́n ń fowó kọ́ wa lẹ̀ níbì kan nínú ẹgbẹ́ àjẹ́ nínú ẹgbẹ́ ẹ̀rù bà wá a kò ní síbi tá à ní fẹ́ sáré wọ̀
kò ní síbi tá ní fẹ́ sáré wọ̀ lórúkọ pé ìyìn gbọ́dọ̀ kú gbogbo wàhálà gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi ẹ̀mí mi gbọ́dọ̀ bọ́ báyìí a wà sáré sọ́tún a sáré sósì a di mùnáfìkí. Ọlọ́run ò tó mi nìkan alaysa Allahu bikafin abda ṣọlọ́run ò tí tó ẹrú ni àìrí satisfaction lára Ọlọ́run àìwà contented pé mo ní ayọ̀ ọkàn pé ọba tí mo wà pẹ̀lú yìí náà ti tó mi ó lè ṣe gbogbo nǹkan ńlọ bí ẹbọ níjọ́ tá Ànábì bẹ̀rẹ̀ dáwà ní Mẹ́kà tí ń ṣe dáwà fara Mẹ́kà ń pé ẹ kúrò nídìí òòṣà à ń bọ òòṣà tọ́pọ̀ yìí ẹ̀sìn Ọlọ́run ọba ẹyọ kan ń yára Mẹ́kà lẹ́nu pé wọ́n ní aja'ala al-alihata ilahan wahidan adúrú Ọlọ́run tọ́pọ̀ yìí ọ̀tọ̀ ní tí ń ṣe omi tá bá ń wójò ọ̀tọ̀ lọ́ba tí wọ́n lọ bẹ́ òòṣà tí wọ́n ní Mẹ́kà lé 300 báwa náà ṣe ní Ọ̀ṣun Òṣogbo lọ́tọ̀ ó ní táàsì àti tóun ń dìlíva lọ́tọ̀ ó ní responsibility tiẹ̀ lọ́tọ̀ tá a tún ní Ògún alóhùn lọ́lọ́run ọba wọ́n ti pè irin wọ́n lóhùn lọ́lọ́run gbágbára ni fún Ṣàngó wọ́n lóhùn ní mójútó náà wọ́n separate gbogbo àwọn táàsì ayé wọ́n gbà pé Ọlọ́run ọba òkè tán máa pè lóríṣi òkè wọ́n gbà pé ó ti delegate gbogbo agbára yẹn fáwọn wọ̀nyẹn àwọn ni wọ́n ń darí ayé. Àwọn tí wọ́n ń bọ òṣùpá tán ń bọ àwọn àràwọ̀ àwọn náà gbà pé ìràwọ̀ méje ńláńlá kan bẹ tí ń darí ayé àwọn lọ́lọ́run delegate agbára fún àwọn ni wọ́n ń darí ayé àwọn lọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀káyé rẹ̀ lè dáa. Àwọn kan náà ń sin àwọn màláíkà nílẹ̀ Lárúbáwá ńgbà náà eríṣiríṣi ẹ̀sìn ní bẹ nílẹ̀ Lárúbáwá jọ́ta Ànábì dé. Ọlọ́run Ànábì wọn sọ fún wọn pé ẹ pa gbogbo ẹ̀ pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọbẹ̀ ẹ̀yọ̀ kan Ọlọ́run delegate agbára kì í gbágbára fẹ́ nìkan òun ní ń control gbogbo ẹ̀ wọ́n yà wọ́n lẹ́nu pé aja'ala al-alihata ilahan wahidan Ọlọ́run ọba ọ̀tọ̀ọ̀tọ̀ tá à ń sìn yìí ó tún wá dẹyọ̀ kan náà nìyẹn bó ní ó ṣe gbogbo ẹ̀ òun náà ni ó máa fún wa lọ́mọ òun náà ni ó máa rọ̀jò òun náà ni ó máa ṣàrísìkí òun náà ni ó ti iṣẹ́ yìí ti pọ̀ jù lọ ojú delegate agbára ni delegation yẹn tẹ́ ń fọlọ́wọ́n ọba wí àwọn ọba ayé tán mọ́ ní amúgbálẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ní minister of kinní kan tí wọ́n yan iṣẹ́ profile ọ̀tọ̀ọ̀tọ̀ fún minister ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà fi ní ìfimíwí àwọn ọba ayé yẹn náà lẹ́ fi pilẹ̀ àṣìṣe yìí la tadribu lillahi al-amthal ẹ̀yẹ́ ìfimíwí àwọn ọba ayé mọ́ èmi yàtọ̀ èmi kì í pínṣẹ́ èmi nìkan ní í ṣe gbogbo ẹ̀ ni wọ́n yára Mẹ́kà lẹ́nu kí bó lọ́lọ́run kan sì mọ́ ṣe gbogbo aja'ala al-alihata ilahan wahidan ń yá wọn lẹ́nu kí Ọlọ́run kan lè ṣe gbogbo ẹ̀ àwọn kan bẹnu wọn táwọn ń bọ àwọn àlìjànnú gbogbo wọn bá sọ̀kalẹ̀ sí ọ̀gbun kan àbí wọ́n dé ìlú kan àbí wọ́n dáyé kan tán ṣe ní àjò lọ́nkẹ́ ẹja sinmi bí wọ́n kọ́kọ́ bí àwọn àlìjànnú bẹ̀ pẹ̀tọ̀ àti sọ̀kalẹ̀ sí bí o torí kí àwọn àlìjànnú bẹ̀ lè bá gbà wọ́n lálejò kí wọ́n bá ṣe wọ́n jàǹbá. nígbà tí yẹn bá dẹ̀ ti gbé agbára fálìjànnú tó bá ti ń bàbàrà wọ́n máa lágbára sí i gbogbo àwùjọ tẹ́ bá ti di tán bá ti mọ́ bàbàrà àlìjànnú àwọn àlìjànnú bẹ̀ mọ́ wà powerful ní Kùránì ló sọ bẹ́ẹ̀ fazaduhum rahaqa tẹ́ bá ti ń sádi àlìjànnú tẹ́ ń respect wọn the more tẹ́ bá ń respect wọn sí the more ni wọ́n máa lágbára sí wọ́n máa dà yín láàmú sí. èyí ni a mú wá fún ara wa láti inú Al-Qur'an láti lè bu omi ìmánì sí ọkàn ara wa pé ẹjẹ́ àfi gbogbo ọ̀rọ̀ wa mọ Ọlọ́run níjọ́ tá a bá rí ní tó dùn mọ́ wa ká fi mọ Ọlọ́run níjọ́ tá a bá rí ní tó dùn mọ́ wa ẹjẹ́ àfi mọ Ọlọ́run ẹjẹ́ a máa rántí àlùkìyámà ká tó sọ̀rọ̀ ẹjẹ́ a máa rántí àlùkìyámà ká gbogbo ìgbésẹ̀ rẹ̀ nínú ayé pátápátá máa rántí pé ṣé nǹkan yóò pè rẹ̀ tó bá di jọ́ àlùkìyámà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé yóò pè mí jọ́ àlùkìyámà sí òní dìbàlẹ̀jọ́ burúkú fún mi Ọlọ́run ṣàánú gbogbo wa kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá ọ̀là la ilaha illallah ọ̀là Muhammad rasulullah ọ̀là sallallahu alayhi wa sallam nínú jímọ̀ ìmọ̀jẹ̀ àgbàgbé ká ṣe gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀ ká tètè dé jímọ̀ ká suratul kahf ká wẹ̀wẹ̀ jímọ̀ ká ṣàṣàlátù kọ́pọ̀ jàǹtìrẹ̀ rẹ̀ fún Nabi sallallahu alayhi wa sallam Ọlọ́run ṣàjà ṣe ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.